Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ èyí tó lágbára o. Wọ́n ní kábíyèsí lọ gba princess èyí tó jẹ́ pé ó bá wọn ṣe àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń gbé nínú palace kábíyèsí. Ẹ mọ̀ pé ó láwọn nǹkan tó jẹ́ pé wọ́n máa ń bọ̀ nínú palace kábíyèsí. Wọ́n ní wọ́n lọ gba princess èyí tó jẹ́ pé ó bá wọn ṣe. Wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ àǹtí wa wọ́n ní ló bá wá sínú palace kábíyèsí. Wọ́n nígbà tó dé inú palace kábíyèsí, wọ́n ní nǹkan tó dùn ní pé òun wà ní Nàìjíríà, kábíyèsí ló ń gba ẹlòmíì láti wá bọ àwọn nǹkan tó fẹ́ bọ nínú palace. Wọ́n ní ìgbà tó dé inú palace, wọ́n ní kò tiẹ̀ wá jókòó jẹ́. Wọ́n ní ṣe ló lọ bá ẹni tó ń bọ nǹkan tó ń bọ yìí. Wọ́n ní bó ṣe fọwọ́ kan ẹni yẹn nìyẹn. Wọ́n ní bí bàbá Wẹ̀rin ńlá ṣe rí tó fọwọ́ kan ẹni yẹn tó bẹ̀rẹ̀ sí sọ yí pé òun máa sọ ẹni yẹn, òun máa sọ dolóńgbò, òun máa sọ ẹni yẹn, òun máa sọ deku. Wọ́n ní bí bàbá wa Wẹ̀rin ńlá ṣe ní kan gbé jáde nìyẹn. Allegedly nǹkan tá a gbọ́ ni o. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ àǹtí wa ló máa ń bọ gbogbo nǹkan tó máa ń bọ nínú palace kábíyèsí. Nǹkan tí ó mú àǹtí wa dé inú ààfin yẹn nìyẹn, torí ìgbà tí kábíyèsí mọ àǹtí wa, wọ́n introduce àǹtí wa sí Queen Naomi pé àǹtí wa ló máa bá wọn gbé ẹbọ, ṣùgbọ́n Queen Naomi ò mọ̀ pé àwọn àti kábíyèsí ń fẹ́ra wọn. Eventually ìgbà tí Queen Naomi mọ̀, ọ̀rọ̀ yẹn ó ti kọjá bí wọ́n ṣe rò. Nǹkan tí ó dẹ̀ ń bí àǹtí wa nínú ni pé àǹtí wa wọ́n fẹ́ kí kábíyèsí fi àwọn sí position tí Queen Naomi wà, kò dẹ̀ ṣeé ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ìfẹ́ òtítọ́ kò kí ń tí kò kí ń ṣá. Lóòótọ́ wọ́n lè da àárín olólùfẹ́ méjì rú, ṣùgbọ́n tó bá yá ṣé wọ́n ní padà, wọ́n á padà. Nǹkan tó fà á nìyẹn tó jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tí kábíyèsí ní káǹtí wa ṣe nínú palace, ọ̀tọ̀ ni nǹkan tí àǹtí wa ṣe fún kábíyèsí. Wọ́n ní wọ́n tú àṣírí àǹtí wa wípé iṣẹ́ ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. Wọ́n á ní kán máa ṣe àwọn ètò èyí tó yẹ kí wọ́n ṣe nínú palace. Wọ́n ní ọ̀tọ̀ ni nǹkan tí àǹtí wa ń ṣe. Wọ́n ní bí àṣírí àǹtí wa ṣe tú nìyẹn, allegedly sí kábíyèsí lọ́wọ́. Ní kábíyèsí fi lọ gba ará àta princess láti ta wípé kí wọ́n wá máa bọ àwọn nǹkan tí wọ́n ń bọ nínú palace àwọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí àǹtí wa dẹ̀ fi ọwọ́ kan princess yìí, wọ́n ní kábíyèsí rí nǹkan tó ṣẹlẹ̀. Bí àǹtí wa ṣe ń brag tí wọ́n ń bú arábìnrin yìí pé àwọn máa sọ deku, àwọn máa sọ dolóńgbò. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kán gbé àǹtí wa síta nìyẹn. Wọ́n ní kábíyèsí ní kán gbé àǹtí wa síta pé káwọn guards kan gbé àǹtí wa síta. Wọ́n ní àǹtí wa ń pariwo àwọn fẹ́ lọ gbé mọ́tò àwọn, wọ́n fẹ́ lọ gbé mọ́tò àwọn, wọ́n ní wọ́n ṣáà nìkan máa lọ. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly ni o. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí
nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí lọ gba princess èyí tó wá bá wọn bọ àwọn nǹkan tó máa ń bọ nínú palace. Wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ wípé kábíyèsí lọ para àta, wọ́n ní inú bí àǹtí wa. Wọ́n ní bí àǹtí wa ṣe lọ sínú palace yẹn tó bẹ̀rẹ̀ sí lọ bá princess yìí tó lọ ń bá fa wàhálà. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kí àwọn guards àwọn kí wọ́n gbé àǹtí wa síta nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Mo rò pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àǹtí wa yìí ò ní pé wọ́n fẹ́ máa bá Queen Naomi fi igagbága. Kò dé possible because ààyè tí kábíyèsí fi àǹtí wa sí, wọn ò mọ ibi tí wọ́n wà nísìn, ẹ̀rù ń bà wọ́n, ọkàn wọn ò balẹ̀. Ẹ dẹ̀ mọ̀ bí kábíyèsí ṣe gbé Queen Naomi, wọ́n gbé wọn sí high place ni wọ́n gbé wọn sí. Wọn ò fẹ́ kí nǹkan kan ṣe Queen Naomi. Wọn ò fẹ́ kí anything kó hurt wọn. Wọ́n ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ni. In fact gan wọ́n ní bó ṣe ń play love nísìn bí ìgbà tó yẹ pé wọ́n ṣe pàdé ara wọn ni. Wọ́n ní ìfẹ́ wọn, wọ́n ní in fact wọ́n ló lágbára. Ìfẹ́ bí àdánwò ni, ìfẹ́ wọn lágbára, ó ní agbára. Kábíyèsí kó tó sùn wọ́n á pè Queen Naomi. My dear, how are you? Báwo ni díẹ̀ ṣe wà okay? Queen Naomi náà gbàdúrà fún kábíyèsí. Bàbá wa, kábíyèsí, báwo ni? Kí lẹ máa jẹ? Ẹ mọ̀ pé Queen Naomi ò kí ń fẹ́ fi oúnjẹ kábíyèsí falẹ̀. Wọn ò dẹ̀ kí ń fẹ́ fi oúnjẹ wọn fún any cook láti sè. Wọ́n ní ìgbà tí Queen Naomi wà ní palace, wọ́n ní fúnra wọn náà máa ń dáná fún kábíyèsí. Ìpè ó dẹ̀ dìgbà tí kábíyèsí bá dé tán bá jẹun kí Queen Naomi tó lọ sùn. Wọ́n ní wọ́n really ń tọ́jú kábíyèsí gan-an ni. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ipò yẹn wá ní àǹtí wa fẹ́ kí kábíyèsí gbé sí. Wọ́n ní kò dẹ̀ ṣeé ṣe rárá o. Wọ́n ní kò ṣeé ṣe nítorí pé ìfẹ́ tó wà ní àárín kábíyèsí àti Queen Naomi ó yàtọ̀. Ṣé ẹ mọ̀ pé tí obìnrin tí ó bá ń show ìfẹ́ jù sí ọkùnrin, ìyàtọ̀ wà nínú pé kí ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin, ìyàtọ̀ wà nínú kí obìnrin nífẹ̀ẹ́ ọkùnrin. Tí ọkùnrin ò bá nífẹ̀ẹ́ obìnrin, tí ó jẹ́ pé obìnrin yẹn ló nífẹ̀ẹ́ ọkùnrin, relationship yẹn ò lè last. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Torí ẹni tó ń nífẹ̀ẹ́ ló máa tẹ̀lé. Ìtorí ẹ̀ ó máa ń dùn mí tí n bá rí àwọn obìnrin tó yẹ pé wọ́n ń fi torí owó, wọ́n fún ọkùnrin lówó wọn. Ìpè kí wọ́n máa bá love ọkùnrin yẹn. Eventually bọ̀bọ́ yẹn máa dowó yín lù yín eventually ni because owó tẹ̀ ń kó fún á tó lọ máa ná fóbìnrin mi ni. Kò yé yín nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. Ibi tí ìfẹ́ kábíyèsí wà ọ̀dọ̀ Queen Naomi ni. Ṣùgbọ́n àwọn olórí yìí bí ìgbà tó ń tira wọn mọ́ kábíyèsí lọ́rùn. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Tá a bá sọ, ẹlòmíì á sọ fún yín. Kò ń ṣe nǹkan tó bójú mu kí obìnrin kó máa tira ẹ̀ mọ́ ọkùnrin lọ́rùn. Ẹ̀yin náà wo gbogbo ní kábíyèsí máa ń sọ fún ẹ pé àwọn ò lè fi ìyàwó àwọn ṣeré o, àwọn ò lè fi ìyàwó àwọn ṣeré o. But still yet àwọn olórí yìí wọn ò gbọ́. Wọn ò gbọ́ rárá. Wọ́n sì máa lé kábíyèsí kiri lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé ẹ mọ̀ pé kí kábíyèsí tó fẹ́ wọn bó ṣe máa ń lé kábíyèsí kiri wá nú palace nìyẹn. Tí wọ́n máa lé ara wọn sí inú palace. Ẹlòmíì lè wà nú palace yẹn fóṣù kan. Ṣé bá gbọ́ tí àǹtí wa tọkọ ẹ̀ ní oṣù mẹ́ta ó lè wà nú palace kábíyèsí. Ẹ̀yin náà imagine. So kí la wá ń sọ? So wọ́n ní àǹtí wa ó fẹ́ kí kábíyèsí máa ṣe sí òun gẹ́gẹ́ bí kábíyèsí ṣe ń ṣe sí Queen Naomi. Wọ́n ní ìtorí ẹ̀ ní ọ̀rọ̀ Queen Naomi fi ń ka lára.
ìpè kí ló dé. Ẹ mọ̀ pé ìgbà kan ló ń sọ pé ó ní ìfẹ́ tó wà láàrin kábíyèsí irọ́ ni, wọ́n ń lògùn fún kábíyèsí ni, wọ́n ti gbé nǹkan jẹ fún kábíyèsí. Wọ́n ní Queen Naomi gbé nǹkan jẹ fún kábíyèsí ni, kì í ṣojú lásán. Bí ò ṣe gist yẹn torí mi find relevant, mo kàn feel pé kò sí nǹkan kan nínú gist yìí. Ìpè jealousness ló fẹ́ pa àǹtí wáyé. Òun sọ pé Queen Naomi ń lo oògùn fún kábíyèsí, wọ́n náà lo tiẹ̀ náà. Ṣé bí gbogbo ètò ẹ̀ ń lò látijọ́ ẹ̀ náà? Ṣé bí gbogbo ẹ̀ náà ó sunkún gbẹ̀yìn ni? Oògùn tẹ́ ẹ bá lò fún kábíyèsí mọ̀ ìpẹ́ lò. Kábíyèsí kò ń gbójú ni. Bàbá Wẹ̀rin ńlá mọ̀ ìpẹ́ ń lò, wọ́n ń gbójú ni. Ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ o, allegedly bá ṣe gbọ́. Tán ní àǹtí wa wọnú palace, wọ́n lọ fọwọ́ kan princess èyí tó ń bá kábíyèsí bọ àwọn nǹkan tó yẹ kán bọ nínú palace. Wọ́n náà dẹ̀ lérí pé àwọn máa ṣe báyìí fún princess yẹn, àwọn máa ṣe báyìí. Wọ́n ní bí bàbá wa ṣe ní kán gbé wọn jáde ni. Kọ́tà gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Oríṣiríṣi àrà ni àǹtí wa ń dánú palace o. Ara ń kan àǹtí wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ara ń kan wọ́n gan-an ni. Ṣùgbọ́n kò sí bára ṣe fẹ́ kan yín tó. Kábíyèsí lọkọ yín. Nǹkan tí kábíyèsí bá fẹ́ lẹ máa ṣe torí ọkọ ló lórí aya. Obìnrin tí ò bá ti gbọ́rọ̀ sọkọ ẹ̀ lẹ́nu, wọ́n máa ń lé lẹ́gbẹ̀ẹ́ yín ni. Ẹ̀yin èèyàn lé. Ó dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín lórí channel mi. Ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí síbì kan. A tún máa mú continuation wá tó bá di ọjọ́ Monday. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ̀yin old subscribers àti ẹ̀yin new subscribers àti ẹ̀yin tẹ́ ti subscribe, Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God Almighty will bless you all. Mashola Gist TV love you all. Happy Sunday to you all. God bless you all.